ayérayé ọlọ́run yanu ìjìnlẹ̀ fẹ́ ọmọ mẹ́rí àpẹ̀jù àbùdá ọlọ́run ẹ̀rí ọba tí báyẹ̀ mọ́jà yà lólo adúpẹ́ ayàn agbé ọ̀gá nítorí tó ṣe tánú ẹ̀dùn láìláì ya gbọ́ ọpẹ́ wa jésù olúwa wa àmín 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 lórúkọ jésù adúpẹ́ lọ́wọ́ ọlọ́run lájẹjọ ju wákàtí ọ̀wọ̀ yìí ọba tí ò jẹ́ kí wàhálà ìdààmú kó ṣẹlẹ̀ sínú ayé wa ọba tí ò jòdì fún wa bí èṣù àti ìkà ṣe fẹ́ ọba tó pa á mọ́ lájẹjọ ju wákàtí ọ̀wọ̀ yìí ó dá wa sí ó fún wa lé orí ọ̀fẹ́ láti tún rí ọjọ́ èní òní ní ọjọ́ keje nínú oṣù kejì
ọjọ́ kejìlá tó ti wọnú ẹ̀ ẹ̀rí bí oṣù náà ṣe ń sáré kódà ọdún náà ń sáré lórúkọ Jésù ohun tó yẹ ayé wa yóò sáré wá sínú ayé wo sáré gba ohun rere lórúkọ Jésù oore yóò sáré wọnú ayé wa nínú ọdún yìí bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run lórí iléeṣẹ́ ìbílẹ̀ rédíò tó wà ní ìlú UK ètò ń darapọ̀ mọ́ iléeṣẹ́ ìbílẹ̀ rédíò tó wà ní Nàìjíríà níbí ohun Olúwa náà rèé ohun Olúwa tá a mọ́ wá ní ìjọ́ mẹ́jọ mẹ́jọ a ó fi gba àdúrà a ó sì gbọ́ ohun Olúwa ìta lè rí kà nínú Bíbélì wa lórúkọ Jésù a ò ní gbèrè tìjú a ní dẹni ìtanù ohun Olúwa sínú ayé wa ní orúkọ Jésù kò ní di sọ̀rọ̀ òdì sí Ọlọ́run májẹ̀mú yóò dì wá mú mọ́mì dáàdì ọkàn wa yóò balẹ̀ brọ́dà sísà mú lọ́kàn wa yóò balẹ̀ a ó yìn Ọlọ́run ohun Olúwa náà mọ́ látẹnu ìyá àdúrà ẹ̀rí abániṣe JP ìyá àdúrà ẹ̀rí abániṣe JP nílò ohun Olúwa náà ti máa jáde ní ìjọ́ mẹ́jọ mẹ́jọ lórúkọ Jésù a ò ní gbèrè tìjú àdúpẹ́ lọ́wọ́ iléeṣẹ́ ìbílẹ̀ rédíò àti ìgbìmọ̀ àti àwọn kọ́mítì iléeṣẹ́ náà ò ní di títì pa wàhálà ìdààmú kò ní ṣẹlẹ̀ sí yín iléeṣẹ́ náà ní orúkọ Jésù yóò máa gbèrú sí mi ohun bí ò ní ṣẹlẹ̀ sí yín Ọlọ́run á tan náà ògo iléeṣẹ́ yẹn èyí tí ẹnikẹ́ni ò ní lé lọ́wọ́ láti fi dáwọ́ bò mọ́lẹ̀ lórúkọ Jésù a ò ní gbèrè tìjú mo lẹ́ ní ẹ̀bẹ̀ àdúrà tàbí fún kánsẹ́lì ẹ pè ìyá àdúrà sórí tẹlifóònù nọ́mbà yìí tẹlifóònù nọ́mbà mi náà lèyí ẹ jẹ́ ká ń bẹ̀rù ẹ jẹ́ ká kọ sílẹ̀ 070 57 84 23 11 lẹ́ẹ̀kan sí tẹlifóònù nọ́mbà ìyá àdúrà ẹ̀rí abániṣe JP 070 57 84 23 11 ẹ lè pè mí fún ẹ̀bẹ̀ àdúrà tàbí fún kánsẹ́lì lórúkọ Jésù a ò ní gbèrè tìjú ohun Olúwa sínú ayé wa kò ní di sọ̀rọ̀ òdì sí à ń lọ nínú ohun Olúwa náà nìyẹn tá a bá ti gbọ́ tán a sì ṣe kíni a fi gba àdúrà a fi sọ ohun tó yẹ ayé wa sínú ẹ̀ ẹ jẹ́ ká gbé Bíbélì wa dáàdì mọ́mì ẹ jẹ́ ká gbé Bíbélì wa ẹ rí Bíbélì tèmi ni mo ti gbé lọ́wọ́ yìí ẹ jẹ́ kémi àti iná ká gbé Bíbélì wa torí tí a bá ti ń sọ ọ̀rọ̀ Ọlọ́run bí èyí tá a fẹ́ wo ọ̀rọ̀ Ọlọ́run tá a bá fẹ́ pe ẹsẹ̀ ibì kan nínú Bíbélì ó yẹ kó mọ̀ wà ní ọwọ́ wa ní gbogbo ìgbà nítorí bó jẹ́ pé bẹ́ẹ̀ kọ́ a ó rí níbẹ̀ bóyá pé ohun tí wòlíì àbí ènìyàn Ọlọ́run bá sọ fún wa kò rí bẹ́ẹ̀ àwa kò lè ṣe àṣàrò nínú tó wù yẹn a kọ sílẹ̀ ní tòótọ́ ṣùgbọ́n àtúngbé Bíbélì wa tètè máa tọ ìránṣẹ́ Ọlọ́run lẹ́yìn fún ohun tí wọ́n fẹ́ fi bá wa sọ̀rọ̀ ẹ jẹ́ ká gbé Bíbélì wa ohun tí a fẹ́ sọ ní ọ̀sán yìí ohun tí a fẹ́ lò ní ọ̀sán yìí nínú ìwé John láti máa rí ìwé John ẹ jẹ́ ká jọ sí ìwé John 3 dáàdì mọ́mí ṣe ti sí ẹ jẹ́ ká ṣí brother sister ṣe ti ṣí tiyín ìwé John 3 náà ni ìwé John 3 ẹ jẹ́ ká jọ ṣí èmi ti ṣí tèmi ṣe ti ṣí tiyín ẹ jẹ́ ká jọ bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ ìkíní dé ìka ìdógún òun ni mo ti fẹ́ sọ ọ̀rọ̀ Ọlọ́run ní ọ̀sán yìí orí ìkẹta bẹ́ẹ̀ ni mà orí ìkẹta ẹsẹ̀ ìkíní dé ẹsẹ̀ ìkẹẹ̀dógún 1 to 15 1 to 15 bẹ́ẹ̀ ni 3 1 to 15 John ẹ jẹ́ ká jọ wò ó ohun tí mo fẹ́ sọ nínú rẹ̀ a lè ti gbọ́ rí tí ayé yìí máa fi tán Bíbélì yìí bó ṣe jẹ́ ọjọ́ kan yìí wọ́n yà ń tẹ ìmíràn ni ṣùgbọ́n tí ayé máa fi tán a lè jọ tután èmi àti yín ò lè jọ tután ẹ wò gbà tí ẹ̀sìn yẹn ti wọnú inú ayé ẹ rí i pé wọ́n sì ń ṣe ìwàásù ṣá nínú ẹ̀ náà ni wọ́n sì ń sọ ọ̀rọ̀ Ọlọ́run nínú ẹ̀ kò lè tán dáàdì kò lè tán mọ́mì kò lè tán ẹ jẹ́ ká lọ sínú ìwé John 3 yẹn ohun tí mo fẹ́ ká wò níbẹ̀ ó wà láti ẹsẹ̀ ìkíní dé ìkẹẹ̀dógún
ọ̀rọ̀ Jésù àti Nikodémù ni. Nikodémù ọ̀kan nínú àwọn Farisí ni nítòótọ́, ọ̀kan nínú àwọn Farisí ní ìlú ni nítòótọ́, ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ó ní ìgbàgbọ́ nínú Jésù. Mọ́mì dádì, ṣé ẹ̀yin gẹ́ tiẹ̀ ní ìgbàgbọ́ nínú tí ẹ gbé lọ́wọ́ yẹn? ṣé ẹ ní ìgbàgbọ́ nínú Ọlọ́run tí ẹ ń sìn yìí? Ó dá tí ìgbàgbọ́ wa bá mẹ́bẹ̀, ṣé ìgbàgbọ́ wa kún? Ìbéèrè ni mo kọ́kọ́ fẹ́ béèrè ká tó lọ nínú fásitì yìí. Ṣé ìgbàgbọ́ yín kún sí Ọlọ́run tí ẹ gbàgbọ́? Brother sister mi, ìgbàgbọ́ yín ṣókún nínú ẹni tí ẹ gbàgbọ́ yìí? Ǹjẹ́ ẹ ní ìgbàgbọ́ pé ohun tí èèyàn rò pé kò lè ṣeé ṣe, Ọlọ́run lè ṣe bí? Àwọn ìbéèrè tí mo ń béèrè yìí, a máa wò pé kí ni ìbéèrè tí ìyá àdúrà tún béèrè ní ọ̀sán yìí? Òótọ́ ni mo lè béèrè, nítorí pé tí a bá wo ẹsẹ̀ tí mo ní ká lọ wò yìí, Nikodémù ní ìgbàgbọ́ nínú Jésù Kristi. Ó ní ìgbàgbọ́ mọ̀ wípé Ọlọ́run ọmọ Ọlọ́run, ó sì ní ìgbàgbọ́ pé Ọlọ́run gba ọwọ́ rẹ̀ ṣiṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu. Ṣé ẹ̀yin wá ní ìgbàgbọ́ nínú Jésù tí ẹ gbàgbọ́ yẹn? Ó dà tẹ́ bá ní ìgbàgbọ́, ṣé ìgbàgbọ́ yín gan kún tó? Kún tó òṣùwọ̀n wípé Ọlọ́run lè bá yín sọ ọ̀rọ̀ tí ó sì rí bẹ́ẹ̀? Ìbéèrè tí mò ń béèrè rè yìí. Nikodémù rí wípé Jésù ń ṣiṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu. Ó wá wò pé òun ò lè lọ bá ní ojú ọ̀sán, kò lè lọ bá ní ojú òwúrọ̀, nítorí àwọn Farisí yòókù ọmọ sọ pé ìwọ náà ti ń tẹ̀lé oníṣẹ́ àmì àti oníṣẹ́ ìyanu yẹn. Ó wá lọ ní òru gànjọ́, ó lọ bá Jésù ní Rábì. Ó lóun ní ìgbàgbọ́ pé nípasẹ̀ Ọlọ́run alààyè ni ìwọ ti ń ṣiṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu yìí. Ọ̀rọ̀ tí mo ń sọ ní ọ̀sán yìí, a mọ̀ wò pé ìtumọ̀ èyí, ọ̀rọ̀ nípa ntí a gbàgbọ́, ohun tí èmi àti yín gbàgbọ́. Dádì, mọ́mì, brọ́dà mi, sísítà, àwọn mìíràn gbàgbọ́ nínú ènìyàn ẹlẹ́ran ara. Ó ti fi àgbẹ́kẹ̀lé wọn sí inú ènìyàn ẹlẹ́ran ara. Ẹlẹ́ran ara rẹ̀ lè ṣe fún yín, kódà tó bá ṣe fún yín yóò padà fi ṣe èrègùn. Bẹ́ẹ̀ ni dádì, bẹ́ẹ̀ ni mọ́mì, ẹ rí wípé oore tí ènìyàn bá ṣe ní ìsinsìnyí á dúró lórí ẹsẹ̀ oore yẹn ni. Wípé òun yóò ṣe kíni, òun yóò tún gbẹ ẹ̀jẹ̀ lórí oore tó ṣe. Ṣùgbọ́n Ọlọ́run kò rí bẹ́ẹ̀. Torí pé Farisí yìí rí wípé Nikodémù yìí rí wípé iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu tí Jésù ń ṣe yìí kò gbẹ ẹ̀jẹ̀, kò dẹ̀ mọ́ gba àbẹ̀tẹ́lẹ̀. Dádì, mọ́mì, kò mọ́ gba ẹ̀jẹ̀, kò dẹ̀ mọ́ gba àbẹ̀tẹ́lẹ̀, kódà kò mọ́ gba rìtọ́ọ̀nù lórí oore tó ń ṣe. Torí ẹ̀ ló náà fi yá tó tọrọ ní ọ̀gànjọ́ òru wípé Rábì, kéèyàn tó lè pèèyàn ní Rábì, olùtọ́ni ni, olùkọ́ni o. Iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu tí òun ṣe yìí, òun ní ìgbàgbọ́ wípé Ọlọ́run wòólì ńlá ni ìwọ ṣe. Ṣé èmi àti Ìṣà ti máa sọ ìgbàgbọ́ àti ìgbẹ́kẹ̀lé wa wípé kò lè ṣeéṣe, ṣáà ti fẹ́ máa fi sí ọwọ́ ènìyàn báyìí? Ṣé èmi àti yàn fẹ́ máa fi ìgbàgbọ́ àti ìrètí wa sí ọwọ́ ènìyàn, ẹni tó lè fi ẹnu ba ayé ènìyàn jẹ́, ẹni tó jẹ́ pé tó bá ṣoore fún ọ yóò dúró ti oore yẹn ni, tí ò bá tiẹ̀ tó wọ́nà àti ẹ̀ ti ba oore ń jẹ́, tí ò bá wọ́nà àti sọ oore yẹn di ìbànújẹ́ sínú ayé ènìyàn. Ṣùgbọ́n Ọlọ́run kò rí bẹ́ẹ̀. Tí a bá lọ ka fásìsì yìí láti 1 to 15 yìí, kódà tí a bá tiẹ̀ dé 15 rẹ̀, a rí wípé ọ̀rọ̀ ńlá ni. Nítorí wípé kí ni, tí a bá ní ìgbàgbọ́ tí a sì mọ Ọlọ́run tí a ń sìn, kò sí ohun tá a lè béèrè tí ò ní ṣe fún wa. Ìránṣẹ́ kan ló ń wò mí yìí. Òótọ́ ni ìránṣẹ́ Ọlọ́run ní tòótọ́ dádì.
mọ́mì mi ìránṣẹ́ Ọlọ́run ní nítòótọ́, ṣùgbọ́n ẹ ti fi àgbẹ́kẹ̀lé yín sí ọwọ́ ènìyàn ní ló fi dàbí pé wọ́n ń já yín kulẹ̀ bí èyí. Ẹ ṣe ní ìgbàgbọ́ nínú ohun tí ẹ gbé lọ́wọ́ yẹn. Dádì, ẹ ní ìgbàgbọ́ nínú ohun tí ẹ gbé lọ́wọ́ yẹn. Mọ́mì, ẹ ní ìgbàgbọ́ nínú ẹni tí ẹ ń tẹ̀lé púpọ̀ ńlọba tó lè ṣe fún yín. Bí olórin kan tó kọrin ní ìgbà kan, ó ní kìkì àwọn tó lúwa pamọ́ àwọn ló yọ nínú ewu. Ẹ mọ̀ wípé nínú ká gbẹ́kẹ̀lé ènìyàn inú ewu ńlá la wà. Bẹ́ẹ̀ ni dádì, bẹ́ẹ̀ ni mọ́mì, ṣùgbọ́n kìkì àwọn tọ́lọ́run bá pamọ́ nínú ewu yẹn àwọn ni ó gbẹ́kẹ̀lé Ọlọ́run, nítorí ohun gbogbo tí wọ́n bá ń ṣe yóò sì máa ṣe déédéé. Farisí ní ìgbàgbọ́ nínú Jésù Kristi, ó fi tọ́ lọ. Ó bi léèrè wípé báwo ni ènìyàn ṣe lè di àtúnbí? Ṣé ènìyàn yóò tún kó sínú ìyá rẹ̀ yóò tún bí ní ìgbà kejì ni? Ẹ wo ìbéèrè tó ń béèrè. Jésù ní a kò lè wà nínú ẹ̀ṣẹ̀ ká ní kó rí ọ̀fẹ́ máa pọ̀ sí, ṣùgbọ́n nígbà tí èèyàn bá mú ìgbẹ́kẹ̀lé rẹ̀ sínú Ọlọ́run, ó ti di àtúnbí nínú Ọlọ́run nìyẹn. Dádì, mọ́mì, ṣé a ti di àtúnbí nínú Ọlọ́run alààyè? Nípasẹ̀ ká di àtúnbí náà ni pé a di àtúnbí, a mọ Ọlọ́run tí a ń sìn, a sì tẹ̀lé ní òtítọ́ àti òdodo, a mọ̀ pé òun ló lè ṣe fún wa. Tá a bá ti ní ìgbàgbọ́ nínú Ọlọ́run tí a ń sìn, tá a dúró lórí ẹsẹ̀ wa, di àtúnbí nínú Ọlọ́run nìyẹn. Kódà gbogbo ohun tá a bá ń ṣe yóò mọ̀ ṣe déédéé. Kódà lójú àwọn ẹni tí ò ní Ọlọ́run, wọ́n mọ̀ wípé yes, Ọlọ́run bẹ pẹ̀lú lágbájá, nítorí pé kíni, àwọn rí ọwọ́ Ọlọ́run àti ògo Ọlọ́run nínú ayé ẹ̀. Kìkìdá ká ṣe kíni, ká di àtúnbí nínú Ọlọ́run alààyè, kọ́lọ́run kó ṣe kíni, kó dá wa mọ̀. Tí Ọlọ́run ò bá ti dáyàn mọ̀, èèyàn ti gbé nìyẹn. Tí a bá lọ wo fásitì 1-15 yìí, Nikodemu béèrè oríṣiríṣi ọ̀rọ̀ lọ́wọ́ Ọlọ́run alààyè, ó béèrè lọ́wọ́ Jésù Kristi. Ẹni tí èmi gbàgbọ́, ẹni tí èmi mọ̀, ẹni tí èmi fi ìgbẹ́kẹ̀lé mi sí ìhà rẹ̀. Ó ń béèrè lọ́wọ́ rẹ̀ pé báwo ni rábì, báwo lèèyàn ṣe lè di àtúnbí, tó rò wọ́n mọ̀ pé iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu tó ń ṣe yìí, ẹni tí ò bá pé nínú Ọlọ́run kò lè ṣiṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu kankan. Bẹ́ẹ̀ ni dádì, kò ṣiṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu kankan tí ó ti ìhà rẹ̀ jáde. Mọ́mì, kìkìdá ká gbọ́ Ọlọ́run tí a mọ̀ gbọ́, ká gbọ́ Ọlọ́run gbọ́ ní òtítọ́ àti òdodo, ká mọ̀ kó sì dá wa mọ̀. Ìgbà yìí ni ohun tí a bá ṣe ní inú ayé, sí ayé wa, sí ayé àwọn ènìyàn yóò máa ṣe déédéé. Mọ́mì, ẹ já ní ìgbàgbọ́ ní inú Ọlọ́run tí à ń sìn. Torí Farisí tí ò bá ní ìgbàgbọ́ nínú Jésù Kristi ni kò ní tọ̀ wá ní ọ̀gànjọ́ òru, tó ló ti mọ̀ pé tó ń bá lọ ọbẹ̀ ní ojúmọmọ, àwọn yòókù ọmọ sọ pé wọ́n náà ti ń lọ sí ọ̀dọ̀ oníṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu yìí. Mọ́mì, ẹ jẹ́ ká gbàdúrà. Dádì, ẹ jẹ́ ká gbàdúrà. Ẹ jẹ́ kọ́kọ́ lọ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ẹ rí omi tó, òrùn tó ń bẹ lókè tásọ́gbẹ̀. Dádì, bẹ́ẹ̀ ni òrùn tó wà lókè ó tú asọ́gbẹ̀. Mọ́mì, ẹ ń pè ìtumọ̀ rẹ̀, wákàtí tí ẹ wà iná Ọlọ́run sì lè ṣe àtúnṣe ní ìtumọ̀ rẹ̀. Torí ìgbà tí ẹ sì tún wà náà, a sì lè mú ògo tuntun jáde ní ara yín nípasẹ̀ pé tí ẹ bá ti gbàgbọ́, tí ẹ sì ti mọ Ọlọ́run tí ẹ sìn, tí ẹ ti ní ìgbàgbọ́ nínú Ọlọ́run ní òtítọ́ àti òdodo, tẹ́ ẹ dúró pẹ̀lú májẹ̀mú yín ní iwájú rẹ̀. Ẹ jẹ́ gbàdúrà, ẹ jẹ́ kó bẹ̀bẹ̀ fún ìdáríjì ẹ̀ṣẹ̀. Ọlọ́run májẹ̀mú mú mi kúrò nínú ẹ̀ṣẹ̀. Ẹ̀ṣẹ̀ ní ìgbàgbọ́ nínú rẹ̀, èyí tó lè máa mú ìfàsẹ́yìn bá ìrìn àjò ayé mi, èyí tó jẹ́ pé mo wá ń gbàdúrà, ẹ rí ìrìn ipasẹ̀ àdúrà nínú ayé mi, ó yá mú mi kúrò nínú ẹ̀ṣẹ̀ náà. Ẹ gbàdúrà yìí, orúkọ Jésù, orúkọ Jésù, agbára ńlá Jésù, agbára ga Jésù. Ọlọ́run májẹ̀mú, tá a bá rí agbára ẹ̀ṣẹ̀, tá a bá rí agbára ẹ̀ṣẹ̀ yìí tí wọ́n lè dá sí mi lọ́rùn tàbí tí mo fọwọ́ ara mi dá, èyí tó lè má jẹ́ kí n rí ojú rere àánú rẹ nínú ayé mi, bàbá dáríjì, ọmọ dáríjì, ẹ̀mí mọ́ dáríjì. Ọlọ́run májẹ̀mú, yá mú ẹ̀ṣẹ̀ yẹn kúrò nínú ayé mi.
jẹ́ lè jẹ́ ní ti ẹni wákàtí ọ̀wọ̀ yìí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù. A lọ tún sọ fún Ọlọ́run mọ́mì, a lọ sọ fún Ọlọ́run tí Fárísì yẹn tí fúnra Nikodémù yẹn ò bá ní ìgbàgbọ́ nínú Jésù ni kò dé tó wá ní ọ̀gànjọ́ òru kó tó pè ní rábì, kó tó pè ní olùkọ́ni. Ó ní ìgbàgbọ́ nínú rẹ̀ gidigidi. Ẹ jẹ́ sọ fún Ọlọ́run, ẹ mọ̀ bá tó pọ̀ ní ipá àti agbára. Olúwa mú mi dúró lórí ẹsẹ̀ mi. Ó ṣe kókó, ó ṣe pàtàkì. Gbogbo ìmúdúró èyí tí ẹ fi máa rí ọwọ́ nínú ayé mi, Olúwa mú mi dúró nínú ẹsẹ̀ mi. Gbogbo ìmúdúró tó yẹ gbogbo ọwọ́ Ọlọ́run alààyè yóò máa wà nínú ayé mi, ó yá fi sínú ayé mi ní wákàtí ọ̀wọ̀. Ẹ gbàdúrà bẹ́ẹ̀. Orúkọ Jésù, orúkọ Jésù, agbára ńlá Jésù, agbára ga Jésù. Ọlọ́run má jẹ̀mú bàbá mọ̀mọ́ tó ń wò mí yìí, ìmúdúró dópin èyí tí ó fi máa rí ọwọ́ Ọlọ́run nínú ayé wọn. Ọlọ́run má jẹ̀bá mi fi sínú ayé wọn, ọba àwọn bá fi sínú ayé wọn. Mọ́mì dáàdì ní orúkọ Jésù ẹ ó rí ọwọ́ Ọlọ́run, ọwọ́ Ọlọ́run tí mú yàn dúró lórí ẹsẹ̀ yẹn téèyàn fi bojú wẹ̀yìn. Ní orúkọ Jésù yá kó wọ inú ayé yín. Mọ́mì dáàdì mo ní yóò wọ inú ayé yín. Tó bá wọ inú ayé yín tán yóò wà tún ayé yín ṣe. Ṣé ẹ rí n tó wà ní àkókò yìí? Ó ní wípé ògo Ọlọ́run kò tàn nínú ayé yín. Níbi tí wọn ò ti mọ̀ mí yẹn, níbi tí wọn ò ti mọ ẹ̀yin náà yẹn, ní orúkọ Jésù Olúwa kó polongo yín lọ síbẹ̀. Ní ti rere ní ti ayọ̀, ní orúkọ Jésù Olúwa kó polongo yín lọ síbẹ̀. Ohun tó yẹ ayé yín kó Olúwa kó ṣe fún yín. Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù. A lọ tún sọ fún Ọlọ́run. Àdúrà yẹn méje péré ni ká tó lọ nínú àwọn àdúrà míì. Ẹ jẹ́ lọ sọ fún Ọlọ́run. Ọlọ́run má jẹ̀mú, Olúwa tọ́ mi ní ọ̀nà rẹ. Tolúwa bá ti tọ́ yín ní ọ̀nà rẹ̀, ẹ ti pín nìyẹn. Ẹnikẹ́ni ò ní lè divert ayé yín kúrò níwájú rẹ̀ mọ́. Ọlọ́run má jẹ̀mú, ó yá tọ́ mi ní ọ̀nà rẹ, ó yá fi ọ̀nà rẹ hàn mí. Ọ̀nà rẹ, gbogbo ọwọ́ èṣù tó ń dààmú ìrìn àjò ayé mi yìí, gbogbo ọwọ́ èṣù tó ń divert ògo yín kúrò níwájú yín, tó yẹ pé ẹ rí ògo Ọlọ́run ẹ tún máa wo ògo náà. Ọwọ́ bíbẹ̀ kọ́ ní wákàtí ọwọ́ yá kó mú kó nu ayé yín. Ọwọ́ máa change ọ̀nà, tí máa change ọ̀nà, tí máa divert ògo Ọlọ́run kó nu ayé yẹn. Ó yá kó mú ọwọ́ yẹn kó nu ayé yẹn, ọwọ́ ògo Ọlọ́run kó wọnú ayé yẹn. Gbàdúrà bẹ́ẹ̀. Orúkọ Jésù, orúkọ Jésù, agbára ńlá Jésù, agbára ga Jésù. Ọwọ́ tí divert ọ̀nà Ọlọ́run kó nínú ayé ènìyàn, ní orúkọ Jésù yá kó kó nínú ayé yín. Ọwọ́ tí mú yẹn lọ síbi ògo Ọlọ́run, èyí tí ọwọ́ Ọlọ́run, ògo Ọlọ́run tí hàn nínú ayé yẹn, ní orúkọ Jésù. Mọ́mì dáàdì, brọ́dà àti sísítà mi, ó yá kó wọ inú ayé yín. Mọ́mì dáàdì yóò wọ inú ayé yín. Ọwọ́ tí ó fà yín lọ síbi gíga, ọwọ́ Ọlọ́run èyí tí ò ní ìrègùn, èyí tẹ́ fi mọ Ọlọ́run tọ́lọ́run ó fi dá yín mà, ní wákàtí ó yá kó wọ inú ayé yín. Ọwọ́ Ọlọ́run má jẹ̀mú, ní wákàtí ó yá kó gbé yín lọ síbi gíga. Mọ́mì dáàdì ẹ ó lọ síbi gíga, ọ̀nà Ọlọ́run yóò wà nínú ayé yín. Ẹ ó yin Ọlọ́run. Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù. A lọ tún sọ fún Ọlọ́run. Tí ìránṣẹ́ yóò bá ní ìgbàgbọ́ ni, tí ò bá mọ Jésù ní olùkọ́ni gidi, kó máa rí iṣẹ́ àti iṣẹ́ ìyanu kò ní tọrọ ọlọ́gànjọ́ òru. Ṣé èmi àti yóò ti máa tọ nǹkan mìíràn lọ báyìí? Mo béèrè ní, ṣé àti wò pé Ọlọ́run ò lè ṣe, ẹlòmíràn ló lè ṣe bí? Ìjà sọ fún Ọlọ́run. Ọlọ́run má jẹ̀mú, Olúwa mú mi dúró lórí ẹsẹ̀ mi. Olúwa mú mi dúró lórí ẹsẹ̀ mi. Ẹ má mú mi dúró lórí ẹsẹ̀ mi. Tẹ́ ẹ bá ti wà ní ìdúró lórí ẹsẹ̀ yín, Ọlọ́run gan súnmọ́ yín, ẹ̀mí mọ́ Ọlọ́run yóò wà sínú ayé yín. Tí a bá ka Fásìsì dáadáa, ó ní bí àbá wà nínú ẹ̀mí, ká sọ tara nù, ká sọ ti ara sílẹ̀. Tí ẹ̀mí máa súnmọ́ ẹ̀mí ni. Ọwọ́ Ọlọ́run, ẹ̀mí mọ́ Ọlọ́run àlàyé kó wọnú ayé yẹn. Gbàdúrà bẹ́ẹ̀. Orúkọ Jésù, orúkọ Jésù, agbára ńlá Jésù, agbára ga Jésù. Ọwọ́ Ọlọ́run, mímọ́ Ọlọ́run àlàyé ó yá kó wọ inú ayé yín. Èyí tẹ́ fi lè máa rìn, tẹ́ fi ní ràrìn bọ́ ọwọ́, èyí tí ẹ̀mí èṣù àti ẹ̀mí kò fi ní lè ráyè inú ayé yín mọ́. Mọ́mì dáàdì ní orúkọ Jésù ó yá kó wọ inú ayé yín. Ọwọ́ Ọlọ́run tí wọnú ayé ènìyàn, tí tún ayé ènìyàn ṣe, tí fògo tuntun sínú ayé ènìyàn, ní orúkọ Jésù Kristi ó yá kó wọnú ayé yín. Mọ́mì dáàdì ó yá kó wọnú iṣẹ́ yín, ọkàn yín kó balẹ̀, kẹ̀yìn Ọlọ́run. Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù. Àdúrà yẹn kù mẹ́ta péré, ẹjá lọ sọ fún Ọlọ́run. Ẹ̀mí ọba tó pọ̀ ní ipá àti agbára, Olúwa má jẹ́ n bojú wẹ̀yìn. Aya Lọ́ọ̀tì ló bojú wẹ̀yìn, ó bojú wẹ̀yìn, ó wọ ọ̀rọ̀ ọ̀nà ayé, ó wá di kíni, ó di ọ̀hán iyọ̀. Ọlọ́run má jẹ́ n bojú wẹ̀yìn lójú ọ̀nà tí mo mọ̀ yìí, lójú ọ̀nà tí mo ń tọ̀ yìí.
bàbá má jẹ́ n bojú wẹ̀yìn iṣẹ́ ẹ̀ṣẹ̀ tí máa ń mú yàn bojú wẹ̀yìn má jẹ́ wọnú ayé mi ẹ gbàdúrà bẹ́ẹ̀ orúkọ Jésù agbára ńlá Jésù agbára ga Jésù ọlọ́run má jẹ́ n bojú wẹ̀yìn bàbá o ọba tó pọ̀ nípa àti agbára mọ́mì dádì ẹ̀ ní bojú wẹ̀yìn ọwọ́ tí máa ń mú yàn bojú wẹ̀yìn nínú ọ̀rọ̀ ọlọ́run tí máa ń mú ayé èèyàn bojú wẹ̀yìn nínú ògo ọlọ́run mọ́mì dádì ní orúkọ Jésù mo ní kò ní wọ ayé yín mo ní kò ní wọ ayé yín ọwọ́ ọlọ́run tí máa ń mú yàn tẹ̀síwájú ní orúkọ Jésù mo pè sínú ayé yín lónìí ó yá kó wọnú ayé yín mọ́mì dádì tó bá ti wọnú ayé yín ó yá kó tún ayé yín ṣe kẹ́ ẹ lè yin ọlọ́run Jésù olúwa wa àmín 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 lórúkọ Jésù àdúrà méjì tó kù rèé ẹ jẹ́ sọ fún ọlọ́run ẹ̀mí ọba tó pọ̀ nípa àti agbára nígbà tí mo ti mọ̀ ọ́ ó yẹ ọlọ́run sún ògo ayé mi síwájú ògo tuntun tí ń bẹ nínú ayé mi yìí ó yá jí ó tẹ̀ mí lọ́wọ́ ó yá sún ìrìn àjò ayé mi síwájú ògo ayé mi tí ayé lòun ó fà sẹ́yìn yìí ó yá bá mi gbà á kúrò lọ́wọ́ wọn ó yá sún ògo ayé mi síwájú jẹ́ kémi náà tẹ̀síwájú iwájú àyè gíga wù mí ó yá sún ayé mi síwájú ẹ gbàdúrà bẹ́ẹ̀ orúkọ Jésù agbára ńlá Jésù agbára ga Jésù ọlọ́run má jẹ̀mú ó yá sún ayé mi síwájú mọ́mì dádì olúwa yóò sún ayé yín síwájú ògo tí ń bẹ ní iwájú yín ní orúkọ Jésù ẹ ó lò ó mọ́mì dádì ẹ ó gbà á ọlọ́run má jẹ̀mú yóò fi lé yín lọ́wọ́ bẹ́ẹ̀ ni yóò rí Jésù olúwa wa àmín 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 lórúkọ Jésù àdúrà kan tó kúrò á lọ sọ fún ọlọ́run ẹ̀mí ọba tó pọ̀ ní ipá àti agbára tí Nikodemu yóò bá ní ìgbàgbọ́ nínú Jésù Kristi ni kò ní tọ́ wá ní ọ̀gànjọ́ òru ọlọ́run má jẹ̀mú kí ni iṣẹ́ àṣepamọ́ ọ̀gànjọ́ òru tó fi ń ba ìrìn àjò ayé mi jẹ́ Jésù kí ni iṣẹ́ àṣepamọ́ òru tó fi ń ba ògo mi jẹ́ ọlọ́run má jẹ̀mú ó yá fi òwúrọ̀ yìí fi ojúmọmọ ó yá fi tó ṣe gbàdúrà bẹ́ẹ̀ orúkọ Jésù agbára ńlá Jésù agbára ga Jésù kí ni tó ti fi ògo òru gànjọ́ ti fi ba ayé jẹ́ nínú ayé yín mọ́mì dádì ojú tó ń wò mí yẹn nínú iṣẹ́ yín lórí ọ̀nà yín ọlọ́run má jẹ̀mú yá fi ojúmọmọ yìí ó yá fi tó ṣe gbogbo tó ti bàjẹ́ yẹn ní òru gànjọ́ ọlọ́run má jẹ̀mú yá fi ojúmọmọ ó yá fi tó ṣe mọ́mì dádì ọlọ́run á tún ayé yín ṣe ògo yín yóò tàn ìràwọ̀ yín yóò bù jáde ẹ ó yin ọlọ́run Jésù olúwa wa àmín 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 lórúkọ Jésù ọlọ́run má jẹ̀mú lórí àdúrà méje yẹn gbogbo iṣẹ́ òru èyí tí wọ́n ti fi òru bàjẹ́ nínú ìrìn àjò ayé yín ọlọ́run má jẹ̀mú ó yá kó fojú ọmọ tún ṣe ìmọ́lẹ̀ ọlọ́run àròjà rẹ̀ ó yá kó tún ìṣẹ̀dá yín ṣe mọ́mì dádì ọlọ́run má jẹ̀mú yóò tún ayé yín ṣe ní òwúrọ̀ yìí ní ọ̀sán yìí ní ilẹ̀ tó mọ́ yìí ní òye ìmọ́lẹ̀ yìí òye ìmọ́lẹ̀ ọlọ́run alààyè ó yá kó tún ayé yín ṣe mọ́mì dádì olúwa yóò tún iṣẹ́ yín ṣe ọkàn yín yóò balẹ̀ ẹ ó yin ọlọ́run Jésù olúwa wa àmín 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 lórúkọ Jésù a lọ tún sọ fún ọlọ́run ẹ jẹ́ gbàdúrà mẹ́ta yìí ọlọ́run ní ká gbàdúrà yìí ẹ ká sáré gbà á ẹ jẹ́ sọ fún ọlọ́run ká porúkọ Jésù ní ìgbà mẹ́ta ká pẹ̀lú mọ́ ní ìgbà kan tó ọlọ́run má jẹ̀mú ṣe é rí ogun ní máa ń mú ogun jáde ọlọ́run mi fẹ́ ogun nínú ìrìn àjò ayé mi mọ́ ogun máa ń mú ogun jáde ni gbogbo ìrìn ogun nínú ìrìn àjò ayé mi kí n fi ọjọ́ kan ní ìsinmi kí n fi ọjọ́ méjì ja ogun ó ti tó gẹ́ mọ́ mi ó yẹ kó dópin gbogbo ogun ìrìn àjò ayé ó yá gbogbo ètí èṣù lòun ó gbè sínú ayé mi tàbí ètí mò ń bá fà á lọ́wọ́lọ́wọ́ ọlọ́run ogun ní máa ń mú ogun jáde mi ìfẹ́ nínú ìrìn àjò ayé mi mọ́ ẹ gbàdúrà bẹ́ẹ̀ orúkọ Jésù agbára ńlá Jésù agbára ga Jésù ogun ló máa ń mú ogun jáde gbogbo agbára ogun nínú ìrìn àjò ayé yín ní wákàtí ọ̀wọ̀ yìí ọlọ́run má jẹ̀mú yá kó mú kúrò mọ́mì dáàdì brọ́dà sísá yá kó mú kúrò ẹ ò tún fi ayé yín ja ogun mọ́ ní orúkọ Jésù kí ni ń jẹ́ ogun nínú ìrìn àjò ayé yẹn ò tún gbúrò rẹ̀ mọ́ bẹ́ẹ̀ ni yóò rí Jésù olúwa wa àmín 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 lórúkọ Jésù àdúrà kejì nínú mẹ́ta rẹ̀ á lọ sọ fún ọlọ́run gbogbo ojú ọkàn tó ń wò mí mò ń wò yín lórúkọ Jésù ẹ ò ní fi ayé yín ja ogun mọ́ á lọ sọ fún ọlọ́run ẹ̀mí ọba tó pọ̀ ní ipá àti agbára ọwọ́ ogun lónú ìrìn àjò ayé mi tó jẹ́ pé yín fi oṣù mẹ́ta kó owó jọ oṣù méjì wọn ò dẹ̀ fi gbá dànù kú ò ẹ̀mí ọba tó pọ̀ ní ipá àti agbára ọwọ́ ogun tó ń tuwó ká èyí tó sọ̀rọ̀ ẹ̀dàgbà ná sórí ìrìn àjò iṣẹ́ yín yẹn èyí tẹ́ wá ń pa owó tó yẹ pé ẹ̀mọ́ bẹ́ẹ̀ ṣe ń ná ẹ̀mọ́ bẹ́ẹ̀ ṣe ń gbé kalẹ̀ owó yẹn ó ṣàdé tó tán ni ẹ̀mí ọba tó pọ̀ nípa olúwa yóò bá wí lónìí
a lọ sọ fún Ọlọ́run ni èmi ọba tó pọ̀ ní ipá àti agbára, ọwọ́ tó ń da ayé mi rú, ọwọ́ burúkú tó mú ìrìn àjò ayé mi tó ń lò wọ́n máa fà sẹ́yìn, ìwọ ọwọ́ náà mo fẹ́ kó gbẹ ní ọ̀sán yìí. Ìwọ ọwọ́ gbọgbọ tó ń nà sínú ìrìn àjò ayé mi, tó mú ogun wọnú ayé mi, tó mú ogun wọnú iṣẹ́ mi, tó lọ ọwọ́ ìdààmú lòun lórí ìrìn àjò ayé yín, ọyá ọwọ́ náà kó gbẹ dànù. Ẹ gbàdúrà bẹ́ẹ̀, orúkọ Jésù, orúkọ Jésù, agbára ńlá Jésù, àtàgà Jésù. Ọlọ́run májẹ̀mú ọwọ́ ogun tó ń da ayé yín láàmú, ọwọ́ tó pèrè ní ọwọ́ ogun tó ń fòrò ayé yín, tó láyé yín ò ní ní ìsinmi ní wákàtí ọ̀wẹ́, ní orúkọ Jésù ọwọ́ náà kó gbẹ dànù. Mo pa láṣẹ, mo fi ìpè pa láṣẹ pé gbogbo ọwọ́ tó ń domi ayé yín rú yẹn lónìí ní orúkọ Jésù ọwọ́ náà kó gbẹ dànù. Mami, ọwọ́ tó ń domi ayé yín rú sẹ́, tó lẹ́ẹ̀ni nísinmi ẹ̀ní ní ìfọ̀kànbalẹ̀ lórí ìrìn àjò ayé yín kẹtẹ́ ẹ wáyé, gbogbo ọwọ́ náà tó pèrè ní ọwọ́ ìbànújẹ́, èyí tó pèrè ní ọwọ́ agbára tó ní òun ò ní gbòun ò ní gbà, lọ́sàn-án yìí ní orúkọ Jésù ọwọ́ náà gbọ́ ọ̀rọ̀ Olúwa. Ìwọ ọwọ́ ibi lórí ìrìn àjò ayé àwọn ìránṣẹ́ yìí, ìwọ ọwọ́ náà ó yẹ gbẹ dànù. Ọwọ́ ibi tó lóun ò ní gbòun ò ní gbà yóò yá kó gbẹ dànù. Ọwọ́ ìbànújẹ́ ètí èṣù àti ìka ìdílé, ètí àwọn ìka ìdílé ilé ìyá àbílẹ̀ bàbá mi ò fẹ́ mọ bí tó ti wá, mo pa á láṣẹ ni, tó dọ́mọ láṣẹ ni mo jẹ́ níwájú rẹ. Ọwọ́ ibi tí èṣù àti ìka ń nà sórí ìrìn àjò ayé yín, ètò lẹ́ẹ̀ní ní ìfọ̀kànbalẹ̀ lórí ìrìn àjò ayé yín ní orúkọ Jésù ọwọ́ náà kó gbẹ dànù. Mo pa á láṣẹ, mo bá ọwọ́ náà wí ní orúkọ Jésù ó yá gbẹ dànù. Ọlọ́run májẹ̀mú ó yá kí ó gbẹ dànù. Ọba àwọn ọba yá jẹ́ gbẹ dànù. Ẹ̀mí ọba tó pàdé ó yá finá sí i láti wákàtí ọ̀wẹ́ lọ. Ọwọ́ náà ní orúkọ Jésù ẹ̀ ò ní gbúrò ẹnu ayé yín mọ́. Jésù Olúwa wa, àmín, àmín, àmín lórúkọ Jésù. Àǹtí kan ló ń wò mí, wọ́n lọ́wọ́ ẹ̀ ní ibùjókòó ló ń dà wọ́n láàmú. Mọ́mì dáàdì, ẹ ò ní ibùjókòó ìhà tí ilẹ̀ máa mú. Mo ń sọ pé egungun ẹ̀gbẹ́ yín lẹ́ ò mú ẹ̀ ní ṣìmú mọ́. Ẹ ó lọ sọ fún Ọlọ́run, ọwọ́ tó ń domi ayé yín rú, ètò ń gbé àgọ́ arúgbó wọ̀nyí, tó ń gbé àgọ́ arúgbó wọ̀nyí tó yẹ pé ńgbà tí olólùfẹ́ yín bá tún ti rí yín, àgọ́ arúgbó ló ń rí, yóò yà tó kúrò, ẹ wá dàbí pé wọ́n ń tọ́ ìyẹ̀ ògo yín. Lónìí ní orúkọ Jésù ọwọ́ náà yóò gbẹ lónìí. Ọwọ́ tó ń sọ ayé yín di arúgbó lójú olólùfẹ́ yẹn, ní orúkọ Jésù Ọlọ́run májẹ̀mú yá bá mi bá ọwọ́ ẹ̀wí ẹ gbàdúrà bẹ́ẹ̀, orúkọ Jésù, orúkọ Jésù, agbára ńlá Jésù, agbára ga Jésù. Ọwọ́ tó mú arúgbó wọnú ayé yín, èyí tó yẹ pé tẹ bá wo olólùfẹ́ lónìí ẹ̀ ní wù lọ́la, tó wá dàbí pé wọ́n wá tọ́ yín, wọ́n wá ṣe ìwọ náà lọ́jẹ́ tiẹ̀, ìwọ náà lọ́jẹ́ tiẹ̀, ní orúkọ Jésù ọwọ́ náà kó gbẹ dànù. Ọwọ́ arúgbó tí ayé fi bo ayé yín yẹn, èyí tẹ́ fi sú ènìyàn ní ọ̀sẹ̀ kan, ẹ̀ lè mọ́ sú ènìyàn kan, ní orúkọ Jésù ọwọ́ náà kó gbẹ dànù. Mọ́mì dáàdì, láti wákàtí ẹ̀ tó gbúrò ọwọ́ náà mọ́, ẹ ó yin Ọlọ́run. Jésù Olúwa wa, àmín, àmín, àmín lórúkọ Jésù. Àdúrà kan tó kù rẹ̀ lórí ọ̀rọ̀ náà, mẹ́ta lolúwa ní ká gbà. Ẹ jẹ́ lọ sọ fún Ọlọ́run, Olúwa o, ẹ rí i pé àwọn ẹlẹ́sìn kẹta wọ́n máa ń pè kankan ní àwọn egúngún, wọ́n máa ń pè àwọn kan ní egúngún, àwọn yẹn máa da sọ́borí. Wọ́n ti fi aṣọ ìpọ́njú wọ ìránṣẹ́ tí mò ń wò yìí, aṣọ ìpọ́njú wọ́n fi wọ̀ yìí, ẹ rí, kò síbi tẹ́lẹ̀ gbé ìṣẹ̀dá yẹn dé ṣáá. Kódà láàrin àwọn rẹ̀ tẹ́ ẹ̀ ṣoore fún, wọ́n ṣe kí ni, wọ́n fi bí sun yín ṣáá ni. Àgọ́ tí wọ́n gbé wọ̀ yín ni, a lọ sọ fún Ọlọ́run, Olúwa, àgọ́ ìbànújẹ́ tí ọ̀tá gbé wọ̀ mí tí mò ń gbé kiri, èyí tó yẹ pé olóore mi yóò tó lọ ṣoore fún ẹlòmíràn, tó yẹ pé oore tí mo ti ṣe fún àwọn ènìyàn kànáà tí wọ́n fi ṣoore padà, ẹlòmíràn wọ́n lọ ṣoore fún, ẹ wá fetí gbọ́ ìlérí ṣùgbọ́n kò di múmú ṣẹ. Wọ́n wá sọ fún mi pé ọ̀nà ọ̀la ṣùgbọ́n kẹ́yìn tí láti dídè sí i. Àgọ́ tí wọ́n gbé wọ̀ yín ni ẹ sọ fọ́lọ́run, Olúwa, àgọ́ ìbànújẹ́ tí ayé gbé wọ̀ mí, àgọ́ ìbànújẹ́ tí èṣù gbé wọ̀ mí, àgọ́ ọmọṣẹ́rere tí ọ̀tá àti ìkàdílé gbé wọ̀ mí, ní orúkọ Jésù ó yá bá mi kánná lu àgbàdúrà bẹ́ẹ̀, orúkọ Jésù, orúkọ Jésù, agbára Jésù, agbára ga Jésù. Gbogbo àgọ́ ìbànújẹ́ àti ètí èṣù gbé wọ̀ ayé yín lónìí ní orúkọ Jésù, ẹ ò ní gbúrò rẹ̀ mọ́. Ọlọ́run májẹ̀mú yá kánná lù ú, ó yá kánná sí i, ó yá kánná sí i. Gbogbo àgọ́ egúngún ìbànújẹ́ tí ọ̀tá àti ìkàdílé gbé wọ̀ yín yẹn, ní orúkọ Jésù Olúwa kó kánná lù ú. Bàbá ó yá bá mi kánná lù ú. Láti òní lọ ní orúkọ Jésù ẹ̀ ní wo àgọ́ ìbànújẹ́ mọ́. Àgọ́ yín, òye yín yóò hàn sí àwọn tí ó ṣe yín lóore, ẹ sì rà àánú gbà, ẹ ó yin Ọlọ́run. Jésù Olúwa wa, àmín, àmín, àmín lórúkọ Jésù. Ọlọ́run májẹ̀mú lórí àdúrà kẹta rèé, ó ní ká gbàdúrà lórí àgọ́ ìbànújẹ́ tí èṣù wọn gbé wọ̀nyí àti ìkàdílé. Gbogbo ìkàdílé tó ní òun ó gbé àgọ́ ìbànújẹ́ wọ̀nyí, tó yẹ pé ẹ máa gbé e káàkiri, ní orúkọ Jésù Ọlọ́run ti pa wọ́n lẹ́nu mọ́.
gbogbo àgọ́ ìrere ní orúkọ Jésù tí ògo yóò fi tàn tí gbogbo ayé yóò fi mọ̀ pé yes tẹ́ẹ̀fì yẹ fún olóore àti aláàánú yín ní orúkọ Jésù ó yá kó máa wọ ayé yín àgọ́ rere rẹ̀ ó yẹ gbà mọ́mì mi ẹ gbà brọ́dà ó yẹ gbà sísítà ó yẹ gbà àgọ́ tẹ́ gbé lọ síbi tẹ́ ti róore àánú gbà ní orúkọ Jésù Ọlọ́run májẹ̀mú kó gbé wọ ayé yín látòní lọ ní orúkọ Jésù ẹ̀ tó fi ìráre àti ìráhùn lọ ayé yín mọ́ bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù a tún lọ nínú iṣẹ́ mìíràn nìyẹn àdúrà ní ibi tí ayé ìdédúró ní sí àdúrà ló kàn àdúrà ní láàfin máa jà lónígbàgbọ́ fi máa jà ní orúkọ Jésù àdúrà ò ní ṣe tèmi àti yín tì mọ́mì orí yín ò ní kọ àdúrà ò ní ṣe ti yín tì lórúkọ Ọlọ́run alààyè tó wù yín wáyé yín èyí tẹ́ ẹ fẹ́ ṣe nínú ọdún ìmúlẹ̀ ṣe ọ̀rọ̀ yín yóò jọ ọ̀tá àdílé yẹn lẹ́nu ni torí yóò máa wò pé òun ọ̀rọ̀ náà bá yọ mọ́ gíngí tó ń fi ń wò káàkiri kan tó ń fi mọ ibi tí ọ̀rọ̀ èdè dúró gan gíngí yẹn ti fọ́ tọ́rọ́ lòun ó fi àrá ọ̀run yóò fi là á débi pé kò ní lè mọ́nítọ̀ ògo àti ìṣerere yín mọ́ bẹ́ẹ̀ ni yóò rí gbogbo ọ̀tá àdílé ni ọ̀tá àkọ́kọ́ ni ọ̀tá àárín ọ̀rẹ́ ọ̀tá ilé ìyá ọ̀tá ilé bàbá ọ̀tá abínimọ́ ọ̀tá alájọmúmú kan náà tó lè lóun ò ní jẹ́ ẹ̀rọ náà lọ Ọlọ́run májẹ̀mú gbogbo tí ń lò lórí ìṣẹ̀dá yẹn tàbí ọ̀rọ̀ ẹnu tó fi ń ba ayé yín jẹ́ ní orúkọ Jésù yóò gbèrè tìjú torí òní yóò padà dèrò ẹ̀yìn lórúkọ Jésù lọ yóò fẹ́ yín lọ́wọ́ sókè torí ẹ̀ ga jùlọ mọ́mì mo lẹ́ ga jùlọ brọ́dà mo lẹ́ ga jùlọ dáàdì mo lẹ́ ga jùlọ sísítà mo lẹ́ máa ga jọ̀tá yín lọ bó ti wù kí wọ́n pọ̀ tó lórúkọ Jésù àwọn ọmọ wa mọ́ ní bá díẹ̀ bá ṣogun sọgbọ̀n àgò ní òde mọ́lẹ̀ ẹ̀yin lẹ́ borí àwọn ọ̀tá yín bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù ẹ já lọ tún gbàdúrà méje mìíràn ẹ yẹ àdúrà ní ọ̀pá Kristi láti lè bá Ọlọ́run rìn ẹ jẹ́ tún sáré gbàdúrà méje ẹ jẹ́ sọ fún Ọlọ́run májẹ̀mú nínú ọjọ́ keje nínú oṣù kejì oore tó ló ṣe fún mi ń kọ́ ẹ gbọ́ ẹ̀ẹ̀mẹ́ta la máa gbóhùn àdúrà yẹn sókè Ọlọ́run oṣù kejì rí oore tó ló ṣe fún mi ń kọ́ yá fi lé mi lọ́wọ́ ẹ gbàdúrà bẹ́ẹ̀ orúkọ Jésù agbára Jésù agbára Jésù Ọlọ́run májẹ̀mú nínú ọjọ́ keje nínú oṣù kejì oore tó ló ṣe fún mi ń kọ́ Ọlọ́run fún mi Olúwa fún mi oore mi ń kọ́ oore mi dà tó ló fẹ́ ṣe fún mi nínú oṣù yìí nínú ọdún yìí Ọlọ́run májẹ̀mú ó yá wá mi kàn ó yá fi lé mi lọ́wọ́ ó yá fi lé mi lọ́wọ́ màmá bàbá lórúkọ Jésù Olúwa yóò fòrè lé yín lọ́wọ́ òní ní ọjọ́ keje nínú oṣù kejì tó tọ́ Ọlọ́run májẹ̀mú yóò dá yín lò oore yín yóò wá yín kan yóò sì tẹ̀ yín lọ́wọ́ ẹ ó yin Ọlọ́run Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù ní ìgbà kejì nínú àdúrà náà ẹ jẹ́ sọ fọ́lọ́run ni Ọlọ́run májẹ̀mú ta lóore mi ń bẹ lọ́wọ́ rẹ̀ gan ta làánú mi ń bẹ lọ́wọ́ rẹ̀ gangan ta lóore àánú mi ń bẹ lọ́wọ́ rẹ̀ Ọlọ́run májẹ̀mú ló fàwòrán mi hàn ó yá gbóore mi lé mi lọ́wọ́ ẹ gbàdúrà bẹ́ẹ̀ orúkọ Jésù agbára Jésù agbára Jésù Ọlọ́run májẹ̀mú ta lóore mi ń bẹ lọ́wọ́ rẹ̀ gangan ní wákàtí òwe láàrin ọ̀rẹ́ ni láàrin ẹbí ni láàrin ọ̀rẹ́ ni ní wákàtí ó yá gbà lé mi lọ́wọ́ ní ilé ọkọ ní ilé ìyá yín Ọlọ́run májẹ̀mú kó gbà fún yín ní ilé bàbá ó yá kó gbà lé yín lọ́wọ́ ní ibi iṣẹ́ yín Olúwa kó gbà fún yín Ọlọ́run májẹ̀mú yá gbà lé yín lọ́wọ́ mọ́mì dáàdì Ọlọ́run yóò gbòòrè yín lé yín lọ́wọ́ gbogbo ojú àtọkàn tó ń wò mí yẹn ẹ̀tọ́ yín tó ti sọnù tó ti há síbi tó ti jìnnà tẹ́ ẹ̀ ti béèrè fún ní orúkọ Jésù Olúwa yóò gbà fún yín oore yín yóò wá yín kan yóò tẹ̀ yín lọ́wọ́ ẹ ó yin Ọlọ́run Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù ìgbà kẹta lórí oore náà ni mẹ́ta lÓlúwa ní ká gbóhùn àdúrà yẹn sókè á lọ sọ fún Ọlọ́run ẹ̀rí mọba tó pọ̀ ní ipá àti agbára ọkàn ẹni tí àyà rẹ̀ ṣe lé ẹ̀mọ̀ kó bó ṣe ṣe Fáráò náà láyà lé nìyẹn ó ṣe láyàlé kó lè bá rí ìparun ṣùgbọ́n ẹ̀mí tó ṣẹlẹ̀ tó rìn mí bẹ lọ́wọ́ rẹ̀ torí ẹlòmíràn ẹ̀mí rẹ̀ ṣẹlẹ̀ lájẹ́ pé àní bẹ lọ́wọ́ mi ní fún sá Ọlọ́run májẹ̀mú wọ ló ní ọkàn ọba ìwọ ló ní ti ìjòyè ọkàn egungun rẹ̀ tó ṣẹlẹ̀ yẹn Ọlọ́run lọ rọ̀ fún èmi oore mi àti ẹ̀tọ́ mi ẹ̀tọ́ tó yẹ gbà ní ibi iṣẹ́ mi ẹ̀tọ́ tó yẹ kí n gbà ní ilé bàbá mi ẹ̀tọ́ tó yẹ kí n gbà ní ilé ìyá mi ṣùgbọ́n ẹ̀mí tó ṣẹlẹ̀ tí ò gbà tí ò fẹ́ fi lé mi lọ́wọ́ yìí Ọlọ́run wọ ló lọ́kọ́ bá wọlé ti jò yóò yá rọ ọkàn rẹ̀ fún mi ẹgbẹ̀tọ́ mi lé mi lọ́wọ́ ẹgbàdúrà bẹ́ẹ̀ orúkọ Jésù agbára ńlá Jésù agbára Jésù Ọlọ́run má jẹ̀mú o ọkàn ẹni tó lé ní ilé ìyá àti ilé bàbá yín ní ibi iṣẹ́ yín yẹn ẹ̀tọ́ yín tó yẹ kẹ́ ẹ gbà ń bẹ̀ ẹ̀mí ọkàn tó lé yẹn tó lóun ò ní jẹ́ ẹ̀rí gbà ní orúkọ Jésù Ọlọ́run ló ní ọkàn ọba ló ní ti ìjòyè gbogbo ẹ̀mí ìṣẹ̀lẹ̀ ọkàn rẹ̀ gbogbo ẹ̀mí agídí ọkàn rẹ̀ Ọlọ́run kò rọ̀ fún yín
mọ́mì dáadé ọlọ́run yóò rọ̀ fún yín, yóò gbẹ̀tọ̀ yín lé yín lọ́wọ́, ẹ ó yin ọlọ́run. Jésù olúwa wa, àmín 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 lórúkọ Jésù. Mẹ́rin tó kù rèé, ẹ jẹ́ lọ sọ fún ọlọ́run, ẹ̀mí ọba tó pọ̀ ní ipá àti agbára. Olúwa o, ìhà tèmi tó ń dà mí láàmú yìí, dáàdì kan ni mò ń wò yìí, ṣùgbọ́n ìyàwó rẹ̀ fi lọ́kàn balẹ̀. Ọlọ́run má jẹ̀mú bá mi lu ọnú ọkàn ìyàwó mi yìí. Gbogbo wàhálà àti ìdààmú tí ìfífi mi lọ́kàn balẹ̀, tó ẹgbẹ́ tẹ bá ti fẹ́ lọ lẹ́gà ìyá yóò máa já ni. Ọlọ́run má jẹ̀mú gbogbo bóyá èdè àìyedè wọ́n gbé sínú ọkàn rẹ̀ ní láti lè jẹ́ pé tó bá ti rí mi kó máa kórìíra mi. Ó yá mú ẹ̀mí ìkórìíra kúrò lára mi. Jẹ́ kí ìyàwó mi kó gbọ́ ahọ́n mi. Jẹ́ kí ọkọ mi kó gbọ́ ahọ́n mi. Ọlọ́run má jẹ̀mú gbogbo ẹ̀mí ìjà àti wàhálà tí wọ́n fi sínú ayé mi àti ẹ̀, wípé àníjọ mọ́ gbádùn ara wa àbẹ́ àníjọ lójútùú ọ̀rọ̀ ara wa. Àwọn ọmọ wa ń kọ́ ní orúkọ Jésù. Ọlọ́run má jẹ̀mú yá rọ̀ wá lọ́kàn, bá mi rọ̀ ìyàwó mi lọ́kàn. Dáàdì ẹ̀yin náà sọ pé Ọlọ́run bá rọ̀ ìyàwó mi lọ́kàn. Mọ́mí ẹ̀yin náà sọ pé Ọlọ́run bá rọ̀ ọkọ mi lọ́kàn. Wàhálà ìdààmú tó yẹ pé àfilẹ́ mọ́ tọ́jú àwọn ọmọ yìí, Ọlọ́run má jẹ̀mú yá ba agbára yẹn jẹ́. Bóyá èèyàn ló tà fún mi ni, bóyá ìkà ìdílé ló tà fún mi ni, wípé ká má ṣe gbọ́ ahọ́n ara wa, ká má ṣe bá ara wa pẹ́ ní orúkọ Jésù. Ọlọ́run má jẹ̀mú kó dójú tó nítàwọn ẹgbàdúrà bẹ́ẹ̀. Orúkọ Jésù, orúkọ Jésù, agbára ńlá Jésù, agbára ga Jésù. Gbogbo ẹ̀mí kẹ́mi ètò inú Ọlọ́run ara ìdúró sí, ètò ìlú wọn máa dààmú èmi àtọkọ mi tó ní àníjọgbá ara wa débi pé ojú méjì ẹnìkan ní ó máa dáṣe ní orúkọ Jésù. Ọlọ́run má jẹ̀mú, Olúwa dá wọn lẹ́bi, bàbá dá wọn lẹ́bi, ẹ̀mí dá wọn lẹ́bi, èmi àti ìyàwó mi, èmi àtọkọ mi, ẹ sọ fọ́lọ́run kọ́lọ́run kó jẹ́ lóra yín pẹ́. Bàbá o, gbogbo ẹ̀mí wàhálà àti ìdààmú ètò ọgbẹ́ sínú ọkàn wọn rẹ̀, wípé kò fẹ́ kí ìgbéyàwó yín kó láyọ̀, kò fẹ́ kí àárín yín kó tò, kò fẹ́ kí ẹ ní ìfọ̀kànbalẹ̀ láàrin ara yín ní orúkọ Jésù. Olúwa dá wọn lẹ́bi, bàbá dá wọn lẹ́bi, gbogbo tó fi ṣagbára lórí ìwà yẹn ní orúkọ Jésù. Yẹ́n tí wọ́n gbèrè tìjú, Ọlọ́run tí ó gbèrè tìjú. Mọ́mì dáàdì, gbogbo tó fi ṣagbára lẹ́yìn lórí wọn gbèrè tìjú, torí àárín yín ò ní bàjẹ́. Àwọn ọmọ ńkọ́ àárín yín ò ní dàrú. Wàhálà ìdààmú tí ọ̀tá àti ìdílé tí wọ́n ń gbè sínú ọkàn rẹ̀, tàbí ẹ̀mí tó sáré kiri nítorí ìjókòó yín, ẹ̀mí tó sáré kiri nítorí ọkọ àti ìyàwó tẹ́ ẹ jẹ́, ní orúkọ Jésù yóò gbèrè tìjú ni. Mọ́mì dáàdì, ọkàn yín yóò balẹ̀, ẹ ó yin Ọlọ́run. Jésù Olúwa wa, àmín 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 lórúkọ Jésù. A lọ tún sọ fún Ọlọ́run, ẹ̀mí ọba tó pọ̀ ní ipá àti agbára. Olúwa gbálàánú dìde fún mi. Mọ́mì kan ló ń wò mí, ẹ nídìí owó láti fi kún ọ̀rọ̀ bísínẹ́sì yín, ṣùgbọ́n ibi tí ẹ ti fẹ́ gbà á, ẹ̀mí kan ló ń tákò yín níbẹ̀. Gbogbo ẹ̀mí tó ń tákò mi, mo ti fẹ́ rí oore gbà yẹn ní orúkọ Jésù. Olúwa gbàgbára lọ́wọ́ ẹ̀. Ẹ̀mí tó ń tákò yín níbi tí ẹ ti fẹ́ gbowó, tó ń ṣe kíni, tó ń tákò yín pé ẹ̀ ní rí gbà yẹn, Ọlọ́run kó gbàgbára lọ́wọ́ rẹ̀, kó rìn kọjá pẹ̀lú ọwọ́ agbára rẹ̀. Àdúrà orúkọ Jésù, orúkọ Jésù, agbára ńlá Jésù, agbára ga Jésù. Ọlọ́run yóò rìn kọjá, ẹ tó lòun ó ràn yín lọ yóò ràn yín lọ́wọ́. Aláàánú tó lòun fẹ́ rán sí yóò ràn sí yín. Mọ́mì ibi tí ẹ ti fẹ́ gbowó yẹn, rò owó yẹn gbà ní orúkọ Jésù. Aláàánú yóò dìde sí yín. Ọlọ́run yóò lọ fìfẹ́ yín hàn ẹni yẹn, yóò ṣe yín lóore yẹn. Bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa, àmín 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 lórúkọ Jésù. Àdúrà méjì tó kù rẹ̀ já lọ sọ fún Ọlọ́run. Ọlọ́run má jẹ̀mú, mo fẹ́ ohun kan pàtàkì lórí ìrìn àjò ayé mi lọ́dún yìí. Mo fẹ́ gba lẹ́tà pàtàkì, lẹ́tà ayọ̀ pàtàkì ní kọ́dún tó parí. Ọlọ́run fún mi lẹ́tà ayọ̀ mi, lẹ́tà ayọ̀ tí mo fẹ́ gbà, ẹ̀yin lẹ́tì mọ́. Bóyá ẹ lè tètè máa kọ́ ní wákàtí ọ̀wọ̀ yìí, ẹ̀yin atádẹ́kọ̀ àkọlé lẹ́tà yẹn, ẹ jẹ́ gbàdúrà lé lórí. Lẹ́tà ayọ̀ yẹn lórúkọ Jésù yóò bọ̀ sí lọ́dún yìí. Ẹ tètè kọ àkọlé, ó yẹ ná sókè. Lẹ́tà ayọ̀ tí ẹ fẹ́ gbà yìí, náà kọ́dún tó parí, kọ́lọ́run kó gbà fún yẹn. Gbàdúrà bẹ́ẹ̀, orúkọ Jésù, orúkọ Jésù, agbára ńlá Jésù, agbára ga Jésù. Lẹ́tà ayọ̀ tí ẹ fẹ́ gbà tẹ̀ ná sókè yẹn, èyí tẹ́ ẹ kọ àkọlé rẹ̀ yẹn, Ọlọ́run májẹ̀mú yóò gbà fún yín. Mami yóò gbà fún yín, dádì yóò gbà fún yín, brọ́dà yóò gbà fún yín, sísítà mo ní yóò gba lẹ́tà ayọ̀ yẹn fún yín. Torí ẹ gba lẹ́tà ayọ̀ débi pé ẹ̀rẹ́rìn ayọ̀ kọ́dún ìkó tó parí ni. Bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa, àmín 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 lórúkọ Jésù. Àdúrà kan tó kù rẹ̀ já lọ sọ fún Ọlọ́run. Ẹ̀mí ọba tó pọ̀ ní ipá àti agbára, nígbà tí ògo mi bá tàn mọ́, Ọlọ́run má jẹ́ kó tètè tàn. Ẹ̀rí ọ̀rọ̀ yẹn ó wúwo lẹ́nu èmi gan mọ́ bí mo ṣe lè gbé kalẹ̀. Nígbà tí ògo mi bá ń tàn, Ọlọ́run má jẹ́ ó tètè tàn. Ó ṣe pàtàkì, ó ṣe kókó, ẹ jẹ́ gbàdúrà yìí. Torí dáàdì mọ́mì kan ni mò ń wò yìí, ògo kan fẹ́ tàn fún yín. Gbogbo ẹ̀mí tí wọ́n máa pèèyàn lẹ́ni nígbà tí ògo bá tàn,
wọ́n jẹ́ ọ̀rá yẹnu ayé mi ẹ gbàdúrà bẹ́ẹ̀ orúkọ Jésù agbára ńlá Jésù agbára ga Jésù nígbà tí ògo yín bá tàn mọ́ mi ẹ̀ ò ní tán òjijì ẹ̀ ò ní tán lójijì mo lẹ́ẹ̀ ní tán ògo tí Ọlọ́run fẹ́ tàn fún yín ní orúkọ Jésù ẹ̀mí gùn àti àlàáfíà lẹ́ẹ̀fì lò ó gbogbo yẹn bá tàn ní orúkọ Jésù ẹ̀mí yín ò ní tán Ọlọ́run má jẹ̀mú yóò fún ẹlẹ́mì gúngùn Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù Ọlọ́run má jẹ̀mú lórí àdúrà yìí lórí àdúrà méje yẹn ọba àwọn ọba oògùn tí wọ́n mú ènìyàn làágùn lórí wàhálà àti ìdààmú mo ní kò ní ṣẹlẹ̀ nú ayé yín ètò ẹ̀ mọ́ sáré 100 mile nínú yàrá ní orúkọ Jésù ìpín yìí kò ní jẹ́ ìpín yín ògo yín ó tàn ẹnikẹ́ni ò ní lè dọ́ọ̀bù ògo tí ó tàn tẹ́fẹ̀ mi gúngùn ló bẹ́ẹ̀ ni yóò rí fún yín ògo tí ó tàn tí ẹ fi àlàáfíà ló bẹ́ẹ̀ ni yóò rí fún yín mọ́mì dáàdì ilé yín ò ní dàrú dáàdì mi mo nílé yín ò ní dàrú Ọlọ́run májẹ̀mú yóò tún inú ilé yẹn tò inú ilé yẹn ó ń gbóná lọ́wọ́ tòótọ́ ní orúkọ Jésù Olúwa yóò tuntun ṣé bẹ́ẹ̀ ní ìgbàgbọ́ nínú Ọlọ́run májẹ̀mú yóò tún inú ilé yẹn tò ìdààmú àti wàhálà tí wọ́n dẹ síbẹ̀ yẹn wọ́n gbèrè tìjú lórí yín torí pé kí ni Olúwa ti ṣe yín ní ọ̀kan ẹnikẹ́ni ò sì gbọ́dọ̀ yà yín tá a bá rí agbára ọfà tí wọ́n fi ń ránṣẹ́ láti lè dàárín irú yẹn ní orúkọ Jésù kí wọ́n gbèrè tìjú ni ọfà bí ò ní bà yín mọ́ ọkàn yín yóò balẹ̀ ẹ ó yin Ọlọ́run Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù ẹ jẹ́ ká mú omi wa ẹ jẹ́ ká gbé omi wa ṣé a ti ṣe orúkọ Jésù agbára ńlá Jésù agbára gíga Jésù Ọlọ́run má jẹ̀mú lórí iṣẹ́ omi àkọ́kọ́ rèé fún mọ̀mọ́ ètí wọ́n lógun àìsàn bá àwọn jà yìí ní orúkọ Jésù gbogbo ogun àìsàn tẹ́ bá ti mu omi yìí mọ́mì dáàdì ẹ ò ní gbúrò àìsàn mọ́ Ọlọ́run tó mú àìsàn yẹn lọ díẹ̀díẹ̀ ní orúkọ Jésù yá kó wo àìsàn yẹn tán mọ́mì dáàdì ẹ̀ ní fi àìsàn lọ ilé ayé yín gbogbo ọwọ́ àìsàn nínú ayé yín gbogbo ohun tó rìn kiri tẹ́ ẹ̀ mójútó ẹ̀ yẹn ní orúkọ Jésù Olúwa kó dí ó di àwátì lórí ayé yín mú ní ó di àwátì mọ́mì ẹ̀ ní fi àìsàn lọ ilé ayé yín ẹ ó yin Ọlọ́run Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù àdúrà kejì á tún gbà lórí aláìsàn náà ni kí láìsàn eléyìí òun náà ní àìsàn ìròyún ní àìsàn ìrí oyún ní ẹ jẹ́ sọ fún Ọlọ́run má jẹ̀mú ayé ò gbọ́dọ̀ sọ inú mi di ajere òwe kí Ọlọ́run má jẹ́ wọ́n sọ inú mi di ajere ẹ̀mí ọba tó pọ̀ nípa àti má jẹ́ wọ́n sọ inú mi di ajere Ọlọ́run jẹ́ kí inú mi kó yẹ fóyún jẹ́yìn mi ó yẹ fọ́mọ ẹ gbàdúrà bẹ́ẹ̀ orúkọ Jésù agbára ńlá Jésù agbára ga Jésù ìwọ inú mi gbọ́ ọ̀rọ̀ Olúwa ẹ máa gbà inú mi ò gbọ́dọ̀ yẹ fún ajere Ọlọ́run má jẹ́ wọ́n sọ inú mi di ajere jẹ́nu mi ó yẹ fóyún jẹ́yìn mi ó yẹ fọ́mọ Ọlọ́run má jẹ́ mú o ní wákàtí ọ̀wọ̀ yìí ó yá dá mi lóhùn ọlẹ́ ẹ̀ kó sọ nínú mi jọ́lẹ̀ ẹ̀ kó sọ jẹ́ lè yàn títí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù lórí àdúrà yẹn ọlẹ́ yóò sọ nínú yín inú yóò níyẹ fún ajere bẹ́ẹ̀ ni yóò rè Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù mọ́mì kan ló sọ yìí wọ́n ní lórí ọ̀rọ̀ ọmọ tàwọn làwọn fẹ́ gbàdúrà lé lórí ọmọ yóò fẹ́ gbọ́rọ̀ sáwọn lẹ́nu mọ́ ẹ jẹ́ sọ fọ́lọ́run tó bá wà lọ́dọ̀ yẹn mọ̀ fún lómi yẹn mu tí ò bá sí lọ́dọ̀ yẹn mú omi yìí ẹ sọ pé bẹ́ẹ̀ ṣe mú omi yìí inú lágbẹ́dẹ́ ni kò sì lọ́mọ dáhùn yóò sì dáhùn ibà ṣe ọ̀rọ̀ ni àṣẹ ọ̀rọ̀ ni ẹ jẹ́ sọ fọ́lọ́run lórí omi tẹ́ ẹ gbé lọ́wọ́ yẹn ọmọ tẹ́ ẹ ní ògbọ́ràn yẹn tẹ́ ló ti fẹ́ kẹ́gbẹ́kẹ́gbẹ́ tí ń wùwàkiwà ó ń wu tí ò tẹ́ ọkàn yín lọ́rùn ó wu tí ò fògo fún Ọlọ́run ní òní ní orúkọ Jésù Ọlọ́run má jẹ̀mú ya kó wọ ẹnu omi yìí ọba sọmi di agbára gbogbo ọmọ tí ò gbọ́ràn yẹn tẹ́ ẹ bá ti mú omi yìí tàbí ẹ bá fún mu ó yá kó bẹ̀rẹ̀ sí máa gbọ́ ọ̀rọ̀ sí ìyá àti bàbá rẹ lẹ́nu gbogbo ẹ̀mí agídí àti wàhálà yẹn ní orúkọ Jésù yá kó kú ònú ayé rẹ ó máa gbọ́ràn sáwọn òbí ẹ lẹ́nu wàhálà ìdààmú gbogbo ọ̀tá ni àwọn ọ̀rẹ́ ibi tí wọn ò fẹ́ kéèyàn jẹ́ òbí ẹ̀ tàbí tó máa fẹ́ máa fún yàn ní ẹ̀mí ìwàkiwà láti máa wù láti lè jẹ́yìn okùn ògo Ọlọ́run ní orúkọ Jésù ìjà tí ò ní ṣe parí kó fi sí ìwọ àti àwọn ọ̀rẹ́ yẹn láàrin kí wọ́n fi ọ́lẹ̀ kó lè ráyè ṣẹlẹ̀ ayé ẹ̀ kó lè yan Ọlọ́run Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù mọ́mì kan ló ń wò mí wọ́n ní lórí ọ̀rọ̀ ibi iṣẹ́ àwọn làwọn fẹ́ gba àdúrà lórí omi sí ẹjẹ́ sọ fọ́lọ́run lórí omi yẹn ẹ lọ fi wọ́n ṣọ́ọ̀bù yín ẹ̀yin olókòwò oníṣọ́ọ̀bù oníbi iṣẹ́ ẹ fi wọ́n bẹ̀
ẹ jẹ́ sọ fọlọ́run, ọlọ́run bàbá àti ọmọ àti ẹ̀mọ́ yá kó wọnú omi yìí, lórí ọ̀rọ̀ omi yìí, iléeṣẹ́ yín tẹ́ ẹ ní kò tẹ́ yín lọ́rùn bó ṣe rí, nǹkan bẹ́ẹ̀ ti ń tán ṣùgbọ́n ẹ̀mọ́ bó ṣe ń tán, ní orúkọ Jésù Olúwa kó tún ṣọ́ọ̀bù yẹn ṣe, ọlọ́run yóò tún bí iṣẹ́ yẹn ṣe ní wákàtí ọ̀wọ̀ yìí, iṣẹ́ yín ò ní tán, túrá yín náà ò ní tán báyìí, ní orúkọ Jésù iṣẹ́ yín ò ní tán, ọlọ́run kó tún iṣẹ́ yẹn ṣe, ọba àwọn ọba kó tún ṣe, olúwa àwọn olúwa kó tún ṣe, láti wákàtí ọ̀wọ̀ yìí lọ, gbogbo ẹ̀mí tó tà tó ń rà níbi iṣẹ́ yín tó fún owó yín ká yẹn, ní orúkọ Jésù yá kán gbèrè tìjú, ọkàn yín kó balẹ̀ kẹ́ ẹ lè yin ọlọ́run. Jésù olúwa wa, àmín 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 lórúkọ Jésù. Ọlọ́run má jẹ̀mú lórí gbogbo omi yẹn, olúwa kó fàṣẹ dá yín lò, ọba àwọn kó fàṣẹ dá yín lò, olúwa àwọn olúwa kó fàṣẹ dá yín lò, ọba tó pọ̀ nípa àti wọ́n yá kó fàṣẹ dá yín lò, ẹ ò ní tán, iṣẹ́ yín ò ní tán, ọ̀rọ̀ ayé yín ní wákàtí olúwa kó tún ṣe, tí ẹ bá ti mu omi yìí ní tó yẹ ayé yín olúwa kó ṣe síbẹ̀ kẹ́ ẹ lè yin ọlọ́run. Jésù olúwa wa, àmín 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 lórúkọ Jésù. Dáàdì yẹn ní lórí ìwé làwọn fẹ́ gbàdúrà lé lórí, ẹ jẹ́ ká gbà á, ẹ lè fẹ́ gbàwé ọmọ onílùú yín, ọlọ́run á gbà fún yín, ẹ jẹ́ sọ fọlọ́run, ta ló fẹ́ lò fún mi láti gbàwé ọmọ onílùú bíi tí mo wà yín, ọlọ́run má jẹ̀mú yá lò fún mi, ọlọ́run gbàwé ọmọ onílùú tèmi náà fún mi, má jẹ́ máa gọ kiri má gbàdúrà bẹ́ẹ̀, orúkọ Jésù orúkọ Jésù, agbára ńlá Jésù agbára Jésù, mọ́mí ẹ̀ ní gọ kiri mọ́, dáàdì ẹ̀ ní gọ kiri mọ́, brọ́dà ẹ̀ ní gọ kiri mọ́, ìwé ọmọ onílùú talẹ́ lọ́run fẹ́ lò fún yín, ó yá kó rán sínú ayé yín, ẹ̀tọ́ yín ní ìlú yẹn ní orúkọ Jésù la kó gbà fún yín, ní ìlú àti ìletò àtòrílẹ̀-èdè tẹ́ ẹ ti ń wò mí yẹn, ní orúkọ Jésù gbogbo ohun tó yẹ yín ayé yín ọ̀tá ò ní fi pọ́n yín lójú ń bẹ̀, ẹ rí ibẹ̀ gbé, ẹ rí ibẹ̀ ṣe, ẹ rí ayé yín lò níbẹ̀, ẹ sì rí ògo yín mú níbẹ̀, bẹ́ẹ̀ ni yóò rí. Jésù olúwa wa, àmín 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 lórúkọ Jésù. Dáàdì láwọn fẹ́ gba ìwé, àwọn fẹ́ lọ lóyìnbó ni ẹ lè lọ, ọlọ́run lè lò yẹn fún yín, ẹ jẹ́ sọ fọlọ́run, ẹ àjọ gbàdúrà ní ọlọ́run má jẹ̀mú, olúwa lò nìyẹn fún mi, bàbá tí mú pálí níbẹ̀ ni wọ́n ń bàjẹ́, àgọ́ tí wọ́n gbé wọ̀nyí ni ọlọ́run yóò wá mú ẹ́ńbágò yẹn kúrò ńbẹ̀, ní orúkọ Jésù yóò mú kúrò gbogbo ọwọ́ ẹ́ńbágò lórí ìrìn àjò ayé yín, ní orúkọ Jésù olúwa mú kúrò lórí ìrìn àjò ayé yẹn, gbàdúrà bẹ́ẹ̀, orúkọ Jésù agbára ńlá Jésù agbára Jésù, ọwọ́ tó ń domi ayé yín rú tó lẹ́ẹ̀ni rí ìwé ìlú òyìnbó gbà yẹn, ní orúkọ Jésù ọwọ́ náà kò gbẹ dànù, gbogbo ẹ̀mí tó ń gbé wá ayé yín, ètò ẹ pé bí ẹ bá ti ń gbàgbọ́ yín dé wọn ò mọ rí yín, wọn kàn máa bá pálí yín jẹ́, ní orúkọ Jésù ìpín òtún jẹ́ ìpín yín mọ́, mọ́mí dáàdì ẹ ó rí àánú gbà, ọlọ́run má jẹ̀bú yóò lọ tẹ́lẹ̀ dè yín bẹ́ẹ̀, ẹ rí ọwọ́ ọlọ́run. Jésù olúwa wa, àmín 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 lórúkọ Jésù. A lọ wo inú ìwé, tí a bá wo inú ìwé Jóòbù, Job 5:19-20, òun náà ó dáa fún ìṣẹ́gun láti máa lò tá a bá fẹ́ sùn nínú ilé wa, ṣùgbọ́n ìwé Psalm 105:14-15 òun náà sọ̀rọ̀ nípa ìtàn tí mo ti sọ lọ yẹn, ìwé Psalm 105:14-15 òun náà sọ̀rọ̀ nípa tó jẹ mọ́ ẹni tó bá ní ìgbàgbọ́ nínú ọlọ́run, tó mọ ọlọ́run, tí ọlọ́run ń bẹ nínú ayé rẹ̀, ohun gbogbo ni ṣíṣe fún ọlọ́run fún ayé rẹ̀. Ìwé Psalm 105:14-15 ẹ jẹ́ ká lọ wò ó pẹ́ ọ̀rọ̀ nípa ohun tá a lò nípa ọ̀rọ̀ Nikodemu tó lọ bá Jésù ní ọ̀gànjọ́ òru tó ní rábì, bí kò bá ṣe iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu nípasẹ̀ ọlọ́run ni ìwọ ò lè ṣe yìí, ó wà níbẹ̀, ọ̀rọ̀ ọlọ́run náà ni lélẹ̀ náà ó jẹ mọ́, ṣùgbọ́n ìwé Jóòbù tí a bá fẹ́ sùn ó dáa fún ìṣẹ́gun, ìwé Job 5:19-20 ẹ jẹ́ ká máa lò ó fún ìṣẹ́gun, fún àánú, tá a bá fẹ́ sùn ó dára ká máa kà á, lórúkọ Jésù a ò ní gba èrè tìjú. Ẹ jẹ́ ká lọ nínú àdúrà mẹ́ta kan sí ká tó máa lọ sí ilé ní ọ̀sẹ̀ yìí. Ọlọ́run má jẹ̀mú, olúwa o, níbi tí ògo mi wà ó yájú ó sáré tètè wá bá mi, ògo àwọn mìíràn sáré tètè lọ bá wọn lọ́wọ́lọ́wọ́ báyìí, wọ́n ń rí ògo wọn lò lọ́wọ́, olúwa jẹ́ mi náà rógo mi lò, tí ògo mi ó tètè sáré wá bá mi, ẹ gbàdúrà bẹ́ẹ̀, orúkọ Jésù agbára ńlá Jésù agbára Jésù, mọ́mí dáàdì ògo yẹn sáré tètè wá bá yín, ògo yẹn ó tẹ̀ yín lọ́wọ́, yóò sáré tètè yóò tẹ̀ yín lọ́wọ́, mo ní yóò wá bá yín, ẹ rí ògo yín lò, ẹ ó yin ọlọ́run. Jésù olúwa wa, àmín 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 lórúkọ Jésù. Àdúrà méjì tó kọ́ lọ sọ fún ọlọ́run, ẹ̀mí ọba tó pọ̀ nípa àti agbára,
èmi ọba tó pọ̀ nípa àti agbára ọlọ́run má jẹ̀mú ọlọ́run o ní wákàtí ọ̀wọ̀ yìí ebi ò gbọ́dọ̀ pa mí gbọ́dọ̀ fi ráre lo ayé mi mọ́ ẹ̀rí Jésù gan ṣe ó fẹ́ ṣe ìwàásù fún àwọn ènìyàn bó ṣe rí tí wọ́n pọ̀ tó ó kọ́kọ́ bọ́ wọn ná ó fún wọn ní jíjẹ àti mímu síbẹ̀síbẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ló tún kù tó ṣẹ́kù nínú oúnjẹ tó fi bọ́ wọn ẹ̀rí nígbà tó níjọ́ kejì wọ́n tún gbéra wọ́n tún wọkọ̀ wọ́n tún lọ bá ní òdì kejì láti lọ tún ṣe kíni pé yóò tó lè pèsè oúnjẹ fún wọn ọlọ́run má jẹ́ fìràrí àti irú ṣe rí tí ebi bá pa aládùúrà jù wọ́n lọ lè mú bọ́nẹ̀gẹ̀ sẹ́sọ́ lórúkọ Jésù àwọn òdíṣẹ́ tó ká tó dáa ọlọ́run má jẹ́ bí ó pa mí gbogbo ọwọ́ ebi nínú ìrìn àjò ayé mi olúwa mú kúrò ẹ gbàdúrà bẹ́ẹ̀ orúkọ Jésù agbára ńlá Jésù agbára ga Jésù gbogbo ọwọ́ ebi nínú ayé yẹn lónìí ní orúkọ Jésù ẹ ò ní gbúrò rẹ̀ mọ́ dáàdì mọ́mí ẹ ní gbúrò ọwọ́ ebi mọ́ gbogbo ọwọ́ ebi yẹn ní orúkọ Jésù ọlọ́run májẹ̀mú yóò mú kúrò nínú ayé yín ẹ ní fẹ́ bí lo ayé yín ẹ ní tọrọ jẹ wàhálà ìdààmú kò ní ṣẹlẹ̀ sí yín gbogbo iṣẹ́ yín ní orúkọ Jésù tó lè mú ebi wọnú ayé yín ọlọ́run á túnṣe ọlọ́run yóò túnṣe mo ní ìgbàgbọ́ pé ọlọ́run ti ń túnṣe lọ́wọ́ ọlọ́run á túnṣe yín ṣe ebi ò ní pa yín ẹ̀ ní ráre Jésù olúwa wa àmín 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 lórúkọ Jésù àdúrà kan tó kù rẹ̀ jẹ́ lọ sọ fún ọlọ́run ẹ̀mí ọba tó pọ̀ nípa àti agbára ọlọ́run má jẹ̀mú mú ìráre àti ìráhùn kúrò lórí iṣẹ́ yìí èmi ò bá iṣẹ́ tẹ̀yìn ṣe yín lẹ́sọ̀ọ́ iṣẹ́ tẹ̀yìn ṣe gangan àwọn míì ṣe tó ń dáa fún wọn bẹ̀ ẹ̀yin lẹ́sọ̀ọ́ fọlọ́run lórí iṣẹ́ yìí ẹ̀yin lẹ́dàá kọṣẹ́ yín iṣẹ́ tí mò ń ṣe olúwa polongo ògo tèmi náà jáde ń bẹ̀ àwọn èèyàn tó ń ṣe tí wọ́n tó ń dáa fún wọn bẹ̀ ọlọ́run jẹ́ ó dáa fẹ́mi náà nídìí iṣẹ́ tí mo mọ̀ yìí tí ayé mọ̀mọ́ mi ọlọ́run jẹ́ ó dáa fẹ́mi náà nídìí iṣẹ́ mi ẹ gbàdúrà bẹ́ẹ̀ orúkọ Jésù agbára ńlá Jésù agbára ga Jésù ọlọ́run má jẹ̀mú o olúwa kó jẹ́ ó dáa fẹ́mi náà nídìí iṣẹ́ yín ìdíṣẹ́ tí wọ́n mọ̀ yín mọ̀ yẹn ní orúkọ Jésù mọ́mì yóò dà fún yín bẹ̀ dáàdì yóò dà fún yín bẹ̀ mọ́mì ọkàn yín yóò balẹ̀ ayé ń ṣiṣẹ́ yín yẹn àwọn èèyàn ń ṣe wọ́n dẹ̀ ń rọwọ́ mú mọ́mì dáàdì ẹ̀yin náà rọwọ́ mú ògo Ọlọ́run yóò tànú ayé yín ní orúkọ Jésù ẹ̀yin òní náà ẹ ò ní fi rádà àti ráhùn lu ayé yín mọ́ bẹ́ẹ̀ ni yóò rí Jésù olúwa wa àmín 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 lórúkọ Jésù Ọlọ́run má jẹ̀mú adúpẹ́ àyàn agbé ọ̀gá ẹ rí i pé oru yẹn pọ̀ lórúkọ Jésù a ò ní gbèrè tìjú ọlọ́run májẹ̀mú yóò dì wá mú ní ìjọ mẹ́jọ àtẹ̀mí àti yín a ò ní dẹni ìtanù a ò ní dòkú wàhálà ìdààmú kò ní ṣẹlẹ̀ sí wa ohun olúwa náà rèé èyí tó ń wá láti iléeṣẹ́ ìbílẹ̀ rédíò ní ìlú Nàìjíríà níbí ó ń darapọ̀ pẹ̀lú iléeṣẹ́ ìbílẹ̀ rédíò ní ìlú UK ní orúkọ Jésù iléeṣẹ́ yìí ò ní di títì pa wàhálà ìdààmú kò ní ṣẹlẹ̀ sí yín àti olórí àti olùgbìmọ̀ àti àwọn atọ́kùn tí wọ́n ní kí òun olú ẹ̀kọ́ mọ̀ tẹ̀síwájú mọ́mì ẹ ṣe lè fún ọlọ́run iṣẹ́ yín á tẹ̀síwájú ohun olúwa sí inú ayé yín kò ní di sọ̀rọ̀ òdì sí torí ẹ ṣe yín fún ọlọ́run májẹ̀mú yóò tì yín lẹ́yìn ẹ ní gbèrè tìjú o ní inú ayé yìí àti ní ọ̀run ẹ ní gbèrè tìjú ọ̀nú ayé lẹ́sìn ti fọwọ́ yín gbẹ̀tọ́ yín torí ẹ ṣe fún ọlọ́run ní orúkọ Jésù tó yẹ yín ayé olúwa yóò ṣe fẹ́yìn náà ọkàn yín yóò balẹ̀ àdúgbò lọ́wọ́ ọlọ́run fún gbogbo ojú mo dúpẹ́ mo ṣe máa ń ṣùgbà fún yín nìyẹn gbogbo ojú àtọkàn tó ń wò mí mo dúpẹ́ lọ́wọ́ yín gbogbo ọkàn tó ń tẹ àmì lórúkọ Jésù àmì ọlọ́run yóò hàn nínú ayé yín ọkàn yín yóò balẹ̀ ní ìjọ mẹ́jọ àti èmi àti ẹ̀yin àní dòkú aládàmú kò ní ṣẹlẹ̀ sí wa ohun olúwa náà rẹ̀ lẹ́pọ̀ sórí tẹlifóònù nọ́mbà mi 07057842311 lẹ́ẹ̀kan sí 07057842311 ohun olúwa náà rẹ̀ ní ọ̀sẹ̀ yìí òun ló wáyé ní ọ̀sẹ̀ tó ń bà tèmi àti yín àá pàdé láyọ̀ wà aládàmú kò ní ṣẹlẹ̀ sí wa ó dàbọ̀.